látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. àkó ojúmọ́ tó túmọ̀ wà láàárọ̀ òní látòrí ìkànnì iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV tó wà lórí ayélujára náà tẹ̀tí ń wò wá náà láti ń wà lẹ́ni ọjọ́ kejì oṣù kẹta ọdún 2026 ẹ káàbọ̀ sórí kókó ìwé ìròyìn eléyìí tí a mú wá sí ojú ìwòran yín bí àwọn ìwé ìròyìn wa bí wọ́n ṣe fohùn sọ láàárọ̀ òní àti bí kò wá wọn ṣe gbé àwọn kan rárí lẹ́sẹsẹ náà lásọ̀rọ̀ nípa ẹ̀. ìwé ìròyìn alákọ̀ọ́kọ́ tí mo rí náà ni ìwé ìròyìn Opinion Priel tí ọmọ Látúnjí ló kọ gàdàgbà sójú ìwé ìròyìn ẹ̀ láàárọ̀ òní nípa ti ìdíje ọlọ́kọ̀ọ́jọ̀kan eléyìí tó wáyé fáwọn obìnrin jẹ́ ọ̀kan nínú wọn rèé ó tó jọmọ bíbí ìlú Ìpòbẹ́ ọmọlóyè Ògúdàrè Àdìsá Fírímẹ̀ Ojúoyè èyí tí à ń pè ní Ziadat Ògúdàrè òun ló ti bojú wẹ̀yìn wo àwọn akẹgbẹ́ rẹ̀ tó wà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n ń gbá bọ́ọ̀lù sáwọn táwọn jẹ́ ọ̀jẹ̀wẹ́wẹ́ obìnrin ǹjẹ́ lẹ́yìn tí wọ́n ṣe àwọn ìyípo àwọn ilẹ̀ adúláwọ̀ bíi mélòó kan ǹjẹ́ ó padà sílé láti wá fi ìrànlọ́wọ́ ńláńlá tó fi kan àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí òun àti wọn jọ wà nínú klọ́ọ̀bù kan náà ǹjẹ́ ó fún wọn ní àwọn ẹ̀wù ìdíje ọlọ́kọ̀ọ́jọ̀kan láti máa fi tẹ̀síwájú káwọn náà lè dé ipò tí òun náà wà lọ́jọ́ iwájú. ìwé ìròyìn Opinion Priel ló kọ sí ojú ìwé ìròyìn ẹ̀ láàárọ̀ òní. ẹ wò ó nípa tí ó jẹ wọ́n ti ọ̀rọ̀ tòṣèlú náà láàmúgbọ́ báyìí o Jean-Michel Abimbola ẹni tó ti fi ìgbà kan jẹ́ mínísítà fún ìjọba ààrẹ Patrice Talon eléyìí tí ó bára ilé ìgbìmọ̀ aṣòfin lọ́wọ́ báyìí ló fi àdéhùn sọ wípé òun ṣetán o láti ṣe iṣẹ́ tí ó kan ará ìlú gbọ̀ngbọ̀n fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa Benin ní àkọ̀tun ó ní wíwà nílé ìgbìmọ̀ aṣòfin òun kò dí òun lọ́wọ́ fún iṣẹ́ ìdàgbàsókè eléyìí tí òun fẹ́ ṣe fọmọ orílẹ̀-èdè wa Benin tí a wà yìí. ọwọ́ ti tẹ bàbá kan nínú ìwé ìròyìn Opinion Priel kan náà ni mo wà tó sọ wípé oníṣẹ́mìjẹ kan rèé yóò yẹn alájẹ́ ìgboro tí ó ń gun ọ̀kadà ní ìlú Paraku àgbọ̀ wípé wọ́n ti fún ní ẹ̀wọ̀n ọdún 10 ní ìsìn pé kó máa lọ lo sáà rẹ̀ lẹ́wọ̀n látàrí bí ó ṣe bá ọmọ ọdún 12 kan ní àṣepọ̀ tó jẹ́ ọmọ bíbí inú ara rẹ̀. ǹjẹ́ arákùnrin yìí tó jẹ́ pé òwò àpáǹlé sí obìnrin ìyẹn tí ó jẹ́ ọmọ ọdún 12 yìí làwọn ọlọ́pàá torí ẹ̀ mú tí wọ́n sì ní kó wá kà bòròbòrò bí àjẹ́ tó jẹ́pọ̀ ọ̀bọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú wa tí ń ṣe ti ìlú Paraku ní orílẹ̀-èdè wa Benin bí. ẹ jẹ́ ká lọ pa sínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Alágogo tó kọ́ gàdàgbà pé ìsọjí ọjọ́ 7 ní ìjọ ìbùkún ọmọ Jésù gbé kalẹ̀ láti kùnà fún ayẹyẹ àjọ̀dún wọn tí ṣe àjọ̀dún ìkórè tí ń bọ̀ lójú ọ̀nà láìpẹ́ láì jìnnà eléyìí náà ni wọ́n fi odidi ojúmọ́ eléyìí tí ó wà nílẹ̀ yìí fi múra láti ṣe ìsọjí kí wọ́n sì gbàdúrà fún gbogbo àwọn èèyàn tí ó bá wá sínú ìsọjí náà. ìwé ìròyìn Alágogo náà ló kọ wípé wọ́n ti bára wọn nínú ìpàdé eléyìí tí ó jẹ́ ìpàdé àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ti UPR alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ arábìnrin Amel Apasonu ti ṣe ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní fún ẹgbẹ́ eléegi òṣètì àpè ní ẹgbẹ́ UPR àti arábìnrin Ojúbẹ tó fi dórí arákùnrin Kúpò Kóòmà tí ń ṣe igbákejì alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ gbogbo wọn pátá lórí ra wọn nínú ìpàdé àpapọ̀ tí ó jẹ́ ìpàdé èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú UPR gbé kalẹ̀ nílùú Calavi ní ọjọ́ Sunday ọjọ́ ọ̀sẹ̀ àná òde òní ló wáyé ní ìlú Calavi. àlàyé lẹ́yìn wà ní ojú ìwé ìròyìn tí í ṣe ti Alágogo kan náà ló kọ wípé ògo Ìpòbẹ́ nínú àwọn agbábọ́ọ̀lù obìnrin eléyìí tí ń ṣe Ziadat Ògúdàrè ọmọ Ògúdàrè Àdìsá Fírímẹ̀ Ojúoyè ni ó ti bojú wẹ̀yìn báyìí wo àwọn akẹgbẹ́ ò láti wá fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ńláńlá tó jẹ́ ẹ̀bùn ìgbábọ́ọ̀lù sáwọn èyí tí ó fi kan àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ ní tí ó wà nílùú Ìpòbẹ́ pé kí wọ́n tẹra mọ́ṣẹ́ káwọn náà lè dé ipò gíga ní orílẹ̀-èdè nípa nítorí mọ́ ti ọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. àwọn tí wọ́n rí sí ìwà ọ̀daràn lórílẹ̀-èdè Benin bí ìwé ìròyìn ilẹ̀ Kadiri tè sọ nípa ẹ̀ wípé ó tó bí 50 báyìí ìyẹn 16 èyí tí ọwọ́ àwọn tí wọ́n jẹ́ agbófinró sọ pé ọwọ́ àwọn bá láwọn ìlú tí òǹkà rẹ̀ tó bí 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè wa Benin bí àwọn àjọ wo ló sọ bẹ́ẹ̀ àjọ CNEN ló ṣe àlàyé pé àwọn tí wọ́n jẹ́ ọmọ tí ṣe yahoo lórílẹ̀-èdè Benin láwọn ìlú 7 lọ́wọ́ ọmọ tí tó tẹ̀ báyìí o tó jẹ́ pé wọ́n káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́. àlàyé lẹ́yìn wà ní ojú ìwé ìròyìn ilẹ̀ Kadiri tè tó jáde láàárọ̀ òní. bákan náà ni ìwé ìròyìn ilẹ̀ Kadiri tè tún sọ sí ọwọ́ iwájú ní orí tó jẹmọ́ ti káfí nǹkan káfí fúnni lásìkò àwẹ̀ eré tí arákùnrin kan tí wọ́n pè ní Ansen Yahovi tí ó ṣe fún àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní agbègbè ọ̀dọ́ rẹ̀ láti túbọ̀ jẹ́ kí wọ́n máa kóríyá lórí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí. ìwé ìròyìn Regional News náà ló kọ láàárọ̀ pé ó tó bí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tí ó gbé ẹ̀mí mì ní orílẹ̀-èdè Kenya ìyẹn ní inú ìjàmbá ojú òfurufú kan tó ṣẹlẹ̀ fún ọkọ̀ bàálù àgbérapá tí wọ́n ń pè ní helicopter èyí tí ó dìdí tí ó lọ fi orí sọlẹ̀ eléyìí tí ó mú kí ẹ̀mí èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ kí ó lọ. bákan náà ni ìwé ìròyìn náà tó kọ ìyẹn Regional News kọ láàárọ̀ pé ó tó bí
100 CP yẹn àwọn tí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ ṣe àmójútó nípa ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa Benin eléyìí tí wọ́n ti ṣetán báyìí láti gbà ìjọba àpapọ̀ kéde eléyìí bákan náà kéde ti àwọn inspector ìyẹn àwọn alábòjútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ẹ̀ka ti ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òǹkà rẹ̀ tó tó bí 50 ni wọ́n sọ pé àwọn ó gbà láìpẹ́ láì jìnnà. ìwé ìròyìn Regional News kan náà ló kọ ní ojú ìwé ìròyìn ẹ̀ nípa ti ìkópa alága ìjọba ìbílẹ̀ ti ìlú Kétu Angelique Títílọlá Adéyínká eléyìí tí òun náà ti ṣetán báyìí èyí tí ó sọ ohun tí ojú ẹ̀ rí nínú ìpàdé èyí tí ó jẹ́ ìpàdé àpapọ̀ tí wọ́n ṣe kọjá láìpẹ́ láì jìnnà ní orílẹ̀-èdè South Africa. ìwé ìròyìn Regional News kọ wípé ènìyàn 5 ló gbé ẹ̀mí mì nínú mọ̀lẹ́bí kan náà látàrí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ tí ó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n káwọ́ gbéra kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa sunkún lórí ntí ó ṣẹlẹ̀ náà. Regional News ló kọ láàárọ̀ òní. ẹ jẹ́ lọ sí Àjàṣẹ́ News tó wà lọ́wọ́ mi bí kí n sọ fún wa pé Àjàṣẹ́ News ṣe lálàyé pé ní orílẹ̀-èdè Gabon wọ́n ti júwe fún àwọn tí wọ́n jọ ọmọ orílẹ̀-èdè Benin tó wà ní Gabon wípé ibi báyìí ni wọ́n dìbò nígbà tí a bá fẹ́ ṣe ìdìbò láti yan ààrẹ láìpẹ́ láì jìnnà. àlàyé lèyí jẹyọ láti ẹnu ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn tí wọ́n ń ṣètò náà ní iléeṣẹ́ àwọn àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè wa Benin bí tí wọ́n fi sọ fún arákùnrin Yusufu Maroya wípé báyìí ní kàṣà báyìí ló kàwé inú ẹ̀dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó gbọ́ wípé ọmọ orílẹ̀-èdè Benin náà ní àǹfààní ní orílẹ̀-èdè Gabon láti dìbò sí ṣọwọ́ sí ilé. èyí ló kí ìròyìn náà tó ti ń dé sí ojú ìròyìn lásìkò táwa yìí ọpẹ́ dàbàjẹ́ lọ́wọ́ Abudu Ọládíjà tí ó ṣe iṣẹ́ takuntakun tẹ́ fi láǹfààní àti wò mí tí ẹ sì ń gbọ́ mi pẹ̀lú bí àwọn ìwé ìròyìn náà ṣe ń wọlé ní ẹsẹsẹ. Kàásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi títí àgbà míì táfìmọ́ láǹfààní àti pàdé ojúmọ́ ayọ̀ ni mo tọrọ fún wa ò tèmi àti ẹ̀yin náà láàjọ ṣiṣẹ́ àṣeyẹ lẹ́ni ọjọ́ ajé ọjọ́ lẹ́ndì ó dìgbà. Envie d'une explosion de fraîcheur? Découvrez Fan Juice, le jus d'ananas au goût naturellement intense.